ẹ jẹ́ kí n bi wá léèrè ìbéèrè kan, sọ́dà àbí ọ̀dà? ẹnikẹ́ni wàhálà tó ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì ni kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n ṣùgbọ́n à ń béèrè ni. Eré lẹ́lẹ́lẹ́ wọ́n ti kẹ́rù, Bello Turji ti lé wọn dànù. Bello Turji lé wọn dànù, ọ̀pọ̀lọpọ̀ ló ń sá àsálà, Niger ni wọ́n ń sá lọ. Ìwé ìròyìn Punch gbé ó ní Bello Turji ń threaten àwọn ará Sokoto báyìí. Ẹ wá wo àwọn ẹbí, àwọn ará, àwọn ojúlùmọ̀ bí wọ́n ṣe ń wọ́nà àbáyọ lọ sí Niger Republic. Àwọn ará Sokoto, olùgbé Sokoto, wọ́n pariwo títí. Trump pariwo fáwọn ará àwọn northern leaders wọn. Kòkànmí nílùú tí wọ́n ń lù, ó ti wá kàn wọ́n báyìí. Bí Buhari nígbà tó wà lórí ìtẹ́ ni Bello Turji ti ń lògbà tí gbogbo ayé sì mọ̀. Bello Turji àwọn àrà oríṣiríṣi ló ti dá. Ibo ni ẹ ti kọ́kọ́ rí àwọn ọ̀bọ̀n? Ẹ mọ́ gbàgbé wípé Buhari àmọ́ rántí ìtàn ni. Ó kó àwọn ọkọ̀ ńláńlá kan lọ sí Niger Republic ńgbà yẹn tó láwọn níbọ̀ wà ní, nígbà tí yà ń jara ìlú tí wọn ò rójútùú sọ̀rọ̀ wọn. Àwọn nǹkan wo la mọ̀ allegedly tí wọ́n kó pẹ̀lú ọkọ̀? Ta ni ó bi wọ́n léèrè? Àbí tó bá jọ́ náà bòmíì náà ni wọ́n gbà kó wọ ọ̀hún pé tó bá ti tó àsìkò ẹ máa kó bọ̀. Accuse Buhari ó ti dolóògbé, ṣùgbọ́n Ọlọ́run rí i. Bí ọ̀rọ̀ àwọn Boko Haram ṣe gbalẹ̀ tí ò káràmásìkí ẹ̀ kọjá pé kàn máa negotiate, tí wọ́n ń fowó orílẹ̀-èdè yìí tí wọ́n fi ń tàfàlà, tí wọ́n ń kó fáwọn ará bí títí tí wọ́n fi gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ tí wọn ò sì jáwọ́. Ọlọ́run rí ọ Buhari. Àwa ò ní ṣépè. Buhari lè gbé Kánú wọ orílẹ̀-èdè yìí wá, kò lè gbé olórí afẹ̀míṣòfò nígbà tó wà lórí ìjọba. Ó ti di wàhálà sí wọn lọ́rùn Sokoto. Buhari lè lé Ìgbòho tó kàn sọ̀rọ̀ wípé èèyàn kan ṣoṣo ní Buhari ní, lágbájá ẹ mọ́ pa àwọn èèyàn mi mọ́ Sẹ́ríkì Fúlàní ní gangan. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò síbi Ìgbòho rìn sí tí wọ́n ti rí àkọsílẹ̀ òkú èèyàn. Wọ́n gbé, ó lọ kóòtù, ó tún jàre bọ̀. Buhari ò tẹ̀lé àṣẹ kóòtù lórí ọ̀rọ̀ Ìgbòho. Ìgbòho sì wá ń bẹ̀bẹ̀ fẹ́tọ̀ ẹ̀. Ẹ̀yin ìjọba wa, ẹ rántí ikú Gáà o. Bẹ́ẹ̀ bá rántí ikú Gáà kẹ́ ẹ sòótọ́. Ẹ wà ń bẹ̀ lónìí ni, agbára ń bẹ lọ́wọ́ yín ni. Ọlọ́run fi ikú gba agbára lọ́wọ́ Buhari o, bó tiẹ̀ jẹ́ pé ojú rẹ̀ ò rẹ́yìn mọ́, ṣùgbọ́n Ọlọ́run rí i. Bẹ́ẹ̀ lómìn bá tún wà láyé, Ọlọ́run ó tún gba agbára lọ́wọ́ ẹ̀, yóò sì wà lójú kan nínú àwọn tó kórílẹ̀-èdè sí wàhálà. Ìdájọ́ Ọlọ́run ó ń lọ lórí wọn. Lára ìdájọ́ Ọlọ́run ni àwọn àkọsílẹ̀ burúkú tí wọ́n ní, táyé ò sì ní gbàgbé, táyé ò mọ̀ sọ láéláé. Kàrà kí Buhari kó gbé ogun ti agbésùmọ̀mí ń pọ̀ sí ni, wọ́n dẹ̀ ń gbowó tó ń pọ̀ sí lọ́wọ́ ìjọba. Bí ó fẹ́ jẹ́ ìdajì owó tí ò rówó àwọn oṣù àwọn nǹkan san, ó fẹ́ jẹ́ ìdajì owó orílẹ̀-èdè yìí ó ti bọ́ sọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Ẹ wo ayé òun àti Emefiele. Owó tí wọ́n ń táràlú láyé cashless, táràlú ń struggle fún, tí wọ́n ń wá kiri tí wọn ò rí. Báwo ló ṣe dọ́wọ́ àwọn agbésùmọ̀mí nínú igbó tí wọ́n tún ṣe fídíò ẹ̀ tí wọ́n fi hàn wá, tí owó ńláńlá ní bẹ́ẹ̀lì ta ló kó fún wọn? Àbí báǹkì wà nù gbó ń bẹ̀ ní? Ṣé bẹ́ẹ̀ central bank wà? A sì gbọ́ pé wọ́n lọ fún central bank. Ta ló fi mọ́tò rúrú owó bẹ́ẹ̀ lọ fún wọn? Ikú Buhari ló ń tú àṣírí àwọn Gumi tó báyìí. Èyí tó lò gbé Muhammadu Buhari ṣe lẹ́yìn allegedly ó pọ̀ o. Ẹ mọ́ gbàgbé àwọn
agbésùmọ̀mí míì tún dìde ní nọ́ọ̀tì ńbẹ̀ náà tí wọ́n pè ní Sai Malam bí rìpọ́ọ̀tù ṣe sọ àbí Sai Malam ni náà kì í ṣe Sai bàbá Sai Malam kí la ṣe kí la kàn kí ni wọ́n kó wa sí. Fúlàní ni Babangida bí ò tiẹ̀ sí lẹ́yìn àwọn agbésùmọ̀mí mọ́ báyìí agbésùmọ̀mí ò sí lásìkò Babangida o ṣùgbọ́n ìtàn sọ fún wa a mọ̀ àkéré àti dàgbà àti níyàwó àti ń ṣiṣẹ́ pé Babangida ìtàn ò ní gbàgbé pé ìtò kọ́kọ́ kó Nàìjíríà sínú wàhálà Babangida ló fagilé ìbò June 12 tí ayé gbà wípé òun ni free and fair jù láyé wọ́n ti jẹ́wọ́ wọ́n ti tọrọ àforíjìn àwa kọ́ lọ́lọ́run ṣùgbọ́n àní gbàgbé ẹ̀kọ̀ọ̀kan tá a bá rántí a máa sọ nígbà yẹn inú bí àwọn Yorùbá wọ́n gbé pósí wọ́n dín kàrà lẹ́yìn bí ọdún mélòó kan Babangida ń jayé orí ẹ̀ wọ́n ní sọ́tàn agbára wo ni Yorùbá ní Yorùbá ò lágbára ọmọdé burúkú ń bojú ẹ̀yìn ni ọjọ́ kankan ni olúwore ló ń pa ni kí ni plan ṣẹ́gun Fúlàní làwọn náà àwọn náà dẹ̀ forúkọ wa sílẹ̀ lábẹ́ Islamic organization kìíní kan bíi wọn sọwádìí wọn islamize wa o inú ẹgbẹ́ kan ni báwo ni o ṣe lè jẹ́ olórí ìjọba tí ẹ̀sìn oríṣiríṣi dẹ̀ wà nínú ìlú yẹn tó wá fi orúkọ ohun ìlú yẹn sílẹ̀ lábẹ́ ẹ̀sìn yẹn ara wàhálà tá a kó sí lónìí tí àwọn ará bí tí wọ́n fi sọ wípé ẹ̀sìn tiwọn nìkan ni ó máa mórí tí wọ́n fi ń pa àwọn ẹlẹ́sìn yòókù torí ẹni kan wá sọ pé wọ́n pẹ̀lẹ́ àwọn ẹlẹ́sìn yòókù mọ́ wọ́n ń pa mùsùlùmí náà kí ni réètì mùsùlùmí tí ń pa mọ́ṣáláṣí mélòó ni wọ́n ti jó ẹ̀ka yìí ṣọ́ọ̀ṣì tí wọ́n ti jó ẹ̀ka yìí ṣọ́ọ̀ṣì tí wọ́n ti lọ kó àwọn ènìyàn ẹ sọ fún wa kí ni ìyàtọ̀ a lè generalize tí kan bá ti pọ̀ jù kan lọ. ààrẹ rèé wọ́n ní pínre láàre ààrẹ náà ni muslim ticket tí Trump ń bá ààrẹ wa fà báyìí pé kó fi kìrìsìtẹ́nì ṣe gbákejì tí wọ́n bá tiẹ̀ wá fi kìrìsìtẹ́nì ṣe gbákejì lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí náà ṣáà Fúlàní máa jẹ́ kán rí ìjọba yẹn ṣe ṣé wọ́n máa torí ẹ̀ sọ terrorism sílẹ̀ ìyẹn tí a là lásán lẹ́lẹ́ bí wọ́n pàṣẹ fún wọn kán kó bọ̀n wọn lẹ̀ wọn ò kó bọ̀n wọn lẹ̀ àgbúrò èyí tí káàtì ẹ̀pọ̀ wà mélòó ló ń lò bọ́n báwo ni bọ́n ṣe ń dọ́wọ́ wọn káàtì ẹ̀ rí àwọn alákòóso ètò ààbò kán ṣe announcement bí ààrẹ ṣe ń sọ tó jẹ́ irú bàbá wa elétò ààbò mínísítà kékeré àti mínísítà àgbà kán dìídì sọ bí ààrẹ ṣe ń sọ pé ẹ̀yin mìíyẹn tí a la ó pẹ́ jù a fún yín 48 hours ẹ wá dábàá yín jọ ká dẹ̀ rí pé wọ́n ti kó bọ̀ yẹn wá ká lójú wọn kán fi hàn àwọn kálukú wo ti mọ̀ pé wọ́n lẹ́tọ̀ọ́ àti gbé ìbọn mọ́ ààrẹ nìkan ló ń sọ nígbà jẹ́ pé àwọn tó fi ṣe mínísítà ètò ààbò àti kíní àní wọn ò ṣiṣẹ́ wọn o náà kì í ṣẹ́rù fàìmọ̀ fẹ́ dákọ̀ bàbá wa rìbádù ẹnu mi àgò kán ànánsímẹ́ǹtì àwọn ti pa á láṣẹ fún gbogbo Miyetti Allah ń jayé ọba ń ṣe bó ṣe wù ẹ́ wá ní terrorist máa ṣe bẹ́ẹ̀ easily bẹ́ẹ̀ wọ́n máa jáwọ́ láwọn tó ní nǹkan tí wọ́n fẹ́ wá ṣe pé wọ́n fẹ́ wá kógun já Nàìjíríà ni ibi tó máa já sí ẹnìkan ni ò mọ̀ ọkàn aráàlú ò balẹ̀ ìjínigbé ò dúró gbogbo àwọn tó ti ṣolórí wa nínú ìlú yìí àfi kán máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run wọ́n ṣe orílẹ̀-èdè yìí ẹ̀yin náà mọ̀ ẹnìkan máa sọ pé wọ́n Nàìjíríà wọn ò láwọn sọ pé wọ́n Nàìjíríà kò sẹ́ni tó lóun ò sí wọ́n Nàìjíríà àgùntàn ló sọ pé ìyá àwọn ò dúdú ewúrẹ́ ò sọ pé wọn ò sọmọ ìyá àgùntàn ṣùgbọ́n gbà tí ìwà ewúrẹ́ náà tó bá ti wá le ju tàgùntàn lọ ṣé kò ní sọ pé ìyá àwọn òbí dúdú ni ewúrẹ́ ń jalè ewúrẹ́ ń jalè ewúrẹ́ ń ba nǹkan jẹ́ ibi tí wọ́n bá ti yọgi sí ewúrẹ́ pé kó má lọ tó bá ti lu sá lọ yóò tún padà bẹ́ẹ̀ ṣé ìwà àwọn ilé kìí ṣe tewúrẹ́ ṣé wọn ò ní padà wá tún jà wá lógun yẹn 2027 là ń pariwo tí ààrẹ bá gorí àpèrè ìjọba yìí ní 2027 ṣáwọn ará bí ò tún ní dà wọ́n láàmú kí ni next thing kí lẹ rò pé ó yẹ ká ṣe gbogbo wọn ní ẹjọ́ wà nù ìjọba alábọ̀dé wà nù wọn bá ààrẹ bá lérò kan tó bá ti lè sọ fún kan ẹ má rò pé
àwọn aráabí nìkan la alábọ̀dé, ọmọ Yorùbá tó súnmọ́ ààrẹ míì náà wà tó lè jẹ́ alábọ̀dé nítorí tó ń wá lọ́dọ̀ àwọn aráabí àdẹ̀mọ́ nǹkan tí wọ́n ń wá kiri o. Ọlọ́run kàn ń tú àṣírí wọn ni o. Ìparapọ̀ US tó ń fún wa ní nǹkan ìjà ogun tí wọ́n fi ń ránṣẹ́ àti àwọn intelligent Israel pẹ̀lú àwọn ológun wa, wọ́n mọ̀ pé yóò ṣèṣore, yóò sì tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà lẹ́yìn wọn tí wọ́n ń sponsor wọn. Wọ́n ń sponsor àwọn èèyàn, àwọn tá a pè léèyàn láwùjọ, ẹ̀ ń sponsor àwọn jàǹdùkú kán máa pa àwọn ènìyàn inú ìlú. Ṣé ẹ fẹ́ kówó lọ sọ́run ni? Ṣé ipò yẹn ẹ̀ ní fi sílẹ̀ tẹ́ ń torí ẹ̀ ṣe? Kí ló dé tẹ́ ẹ ya láyé bàjẹ́ olórí burúkú ẹ̀dá? Tí wọ́n bá ní kẹ́ ẹ máa mú jẹ, ẹ lè máa mú jẹ ewúrẹ́ ni. Ẹ gba àwọn èèyàn sínú oko kán máa bá yín sin ewúrẹ́. Nígbà ò jẹ́ pé àwọn tẹ́ ẹ bẹ̀ níṣẹ́ náà ọ̀dájú ni wọ́n, mi ò rírú ẹ̀yà tó dájú bíi tiwọn rí. Ẹ jọ ṣe nǹkan kan náà ni wá. Mi ò tiẹ̀ wá béèrè lọ́wọ́ ọmọ Yorùbá kankan mọ́. Mo tún ń béèrè lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà. Kí ni plan Buhari àti other northerners leaders tó jẹ́ pé ayé Buhari ni Miyetti Allah kò mọ̀ kiri tí wọn ò sì rí nǹkan kan ṣe sí, tí wọn ò sì gbọ́dọ̀ rí píìsù gun toy gun lọ́wọ́ ìran mi. Bọ̀ tó bá ti jẹ́ Fúlàní ó lè lọ, ó dá màálù kò dá màálù, lórí pé ẹ fẹ́ islamize orílẹ̀-èdè Nàìjíríà tí ò possible, lórí pé Fúlàní fẹ́ gba gbogbo orílẹ̀-èdè, kó gba gbogbo dúkìá onídúkìá, gbogbo tí wọ́n ti ń ṣiṣẹ́ fún gbogbo ilẹ̀ onílẹ̀, tí ìtàn ò sì sọ pé ẹ̀yin lẹ ní ní traces kankan bẹ̀. Ẹ dàjọba Jonathan láàmú, ẹ padà lè kú òun bẹ̀ ni nítorí Buhari. Bó tiẹ̀ jẹ́ pé àwọn Yorùbá wa náà lọ́wọ́ sí i, wọ́n ran Buhari lọ́wọ́, ọ̀rọ̀ òṣèlú nìyẹn. Ṣùgbọ́n ìyẹn ò wá sọ pé kí Buhari ó débẹ̀ kó wu àwọn ìwà ọ̀dájú yìí. Ayé ń pariwo òkó mọ́tò lọ Nìjẹ́. Èmi mọ́tò nìkan la rí sójú, kò ṣeé fi bò ni. Àwọn nǹkan míì wo la mọ̀? Owó ọmọ Nàìjíríà míì wo la mọ̀ tó tẹ̀lé mọ́tò lọ àti àwọn nǹkan ìjà ogun olóró? Ẹ kó gbogbo military department odi north wì. Ṣé ẹ mọ̀ pé nǹkan kan wà ń bẹ̀ ni? Èwo làbùrọ̀ military zones tó wà nínú apá Èkó ni o, Igbá ni, Àwo ni o, gbogbo ẹ̀ headquarter odi north wì. Ṣé nítorí gbógun bá dé káwọn ará bí tó wà ní apá south ń bí kán mọ̀ lè rí nǹkan kan tí wọ́n fi defend ara wọn? Gbogbo nǹkan ìjà ogun ọ̀hún àmọ́ bó ti bọ́ sọ́wọ́ àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò, torí àwọn ni wọ́n pọ̀ jù nínú iṣẹ́ sójà, ìyẹn àwọn ẹ̀yà Fúlàní. Bí ò bá sí àgbẹ́kẹ̀lé, Gúmí ò lè máa ṣe filenge síjọba. Àbí ọwọ́ gbogbo àwọn tí ó yẹ kí wọ́n fọwọ́ òfin mú Gúmí, àbọ̀wọ́ tiwọn náà ò mọ̀ ni. Ọlọ́run á táṣìírí yín o. Gbogbo ẹnikẹ́ni, ẹ̀yàkẹ́yà, èèyàn kéèyàn tí ó bá ń gba atẹ́gùn sára tó ń mu omi, tó lọ́wọ́ sí ìgbésùnmọ̀mí àti ìfẹ̀míṣòfò àwọn ènìyàn, inú Ọlọ́run ó jò ni o. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, tí wọ́n ń pa àwọn ará nọ́ọ̀tì, ẹ̀rí kí wọ́n jáde kan protest. Irọ́ o, wọn à ní ṣe. Ṣùgbọ́n tí Trump tó bá strike lẹ́ẹ̀kan, wọ́n ní wọ́n ń pa àwọn ọmọ àwọn. Wọ́n ó strike lórí Trump àbí Israel. Wọ́n ó strike lórí pé bàbá Tinubu fọwọ́ sí kí Trump wá strike. Àwọn ara wọn tán strike ara wọn, wọn à jáde kan sọ̀rọ̀. Ṣé ti rírò èyàn táwọn tá a fẹ́ máa bá gbé? Ìrònú wá papọ̀, wọ́n mọ tó tó àti tó yẹ. Ẹ fi sábẹ́ comment section. Ṣé nǹkan kan náà ni wá? Ṣé kájọ máa gbé lọ? A sọ pé wọ́n Nàìjíríà ò sí wọ́n Nàìjíríà o, àwa ò sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n a kàn ń béèrè ni o, èrò ọkàn yín ni o, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ o. Ṣé ká máa jọ gbé lọ? Ṣé wọ́n lè sinmi ìgbésùnmọ̀mí àti ìfẹ̀míṣòfò? Kí ló lè wáwó ẹ̀ bọlẹ̀? Ṣé tí ààrẹ bá fi Kìrìsìtẹ́nì ṣe vice wọn, bí wọ́n ṣe báwọn ará Amẹ́ríkà ti sọ pé dandan ni kó ṣe, torí ní Nàìjíríà ní ìlú tí ó useless jù? Èmi ò sọ bẹ́ẹ̀ o.
ìlú mi ní Nàìjíríà o, ṣùgbọ́n wọ́n sọ pé nínú ibi tí àwọn kìrìsìtẹ́nì ò ti ní ààbò tó péye. Lálímọ̀ sọ bẹ́ẹ̀ ni, kí la wá ń sọ, conference máa ń sọ. Ìkànnì Jùgbà Master lẹ tí ń gbọ́ wa o, Ṣeun Agboola lórúkọ tèmi o. Gbogbo àwọn tó ti ṣe tán ti bàálù yìí jẹ́, ẹni tó ti kú àti tó wà láàyè á gba ìdájọ́ o. Constitution 1999 báwo ló ṣe jẹ́, àwọn wo ló ṣe, kí lè rò ọkàn àwọn tó ṣe, wọ́n ní wọ́n gbé lẹ̀ fáwọn tó fẹ́ ṣèjọba ni, ṣùgbọ́n àwọn náà ò rí yẹ̀wò kan tiẹ̀ sọ pé àtúnṣe gbọ́dọ̀ wà. Bí wọ́n bá fẹ́ ṣàtúnṣe yẹn, ṣáwọn tó ṣe máa jẹ́ kan rí ṣe, ibi tí wọ́n ti ń sọ pé ẹ̀yà kan ń jẹ gàba, ibẹ̀ nù. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wò wá.